A kí wa ní orúkọ Olúwa. Bí a ti ń darapọ̀ mọ́ ètò ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì tí Diocese of Ife Anglican Communion ń ṣe agbátẹrù rẹ̀. Gẹ́gẹ́ bí a ti ń bá bọ̀ tó tójọ́ mẹ́ta ìlànà Ọlọ́run fún ètò ọjà wa náà la ti ń gbé yẹ̀wò láti bí sáà kan sẹ́yìn báyìí. Ṣùgbọ́n fún ọjọ́ òní, à ń wo ẹ̀ka ńlá tá a pè ní pípolongo ìrere Kristi lábẹ́ kókó ẹ̀kọ́ àwọn ìlànà àti fífi sí ìṣe ìpolongo ìrere ní ìdí ọjà wa. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ, tí ẹ bá fẹ́ kàn sí wa, ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ alágbèéká tí à ń pè ní WhatsApp, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tá a fi nọ́mbà rẹ̀ síta 0814 719 4733. Ibi tí ẹ ti lè bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ òun náà nìyẹn. Ní ọjọ́ òní fún ìjíròrò, àwọn ní bàbá wa tí wọ́n máa dárúkọ wọn tí wọ́n ń darapọ̀ mọ́ wa lábẹ́ ètò. Bàbá, a kí yín káàbọ̀. Ẹ ṣé atọ́kùn. Mo kí gbogbo ilé. Èmi ni Fẹrẹbọ Marcus Bóyè Ọ̀nàrìndé. Ẹ káàbọ̀ bàbá. Àti màmá wa. Ọpẹ́ Olúwa Ọ̀pápéjú, ẹ kú ìfetísílẹ̀ o. Ìbùkún Ọlọ́run á jẹ́ ti gbogbo wa. Ẹ jẹ́ ká gbàdúrà. A dúpẹ́ Ọlọ́run ayérayé fún àǹfààní iyebíye tá a ní láti tún kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ yín. Ẹ̀yin lẹ́ ń kọ́ wa, lẹ́ ń fi òye ọ̀rọ̀ yín hàn wá, lẹ́ sì ń fi ẹ̀mí mọ́ yín fún wa láti gbà, láti gbọ́ àti láti tẹ̀lé. Oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ tún yọ̀ǹda rẹ̀ fún wa lọ́jọ́ tòní. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn ìlànà àti fífi sí ìṣe ìpolongo ìrere ní ìdí ọjà wa, àkòrí tá ń gbé yẹ̀wò. Ibi kíkà wa láòrí ní ìrere Jésù Kristi bí a ti tọwọ́ Mátíù kọ sílẹ̀, orí 5, a ó kà láti ẹsẹ̀ 13. Màmá. Ẹ̀yin ni iyọ̀ ayé, ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu, kí ni a ó fi mú un dùn? Kò ní lárí mọ́, bí kò ṣe pé a dà á nù, kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ ènìyàn. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. Ìlú tí a tẹ̀dó lórí òkè kò lè farasin. Bẹ́ẹ̀ ni a kì í tan fìtílà tán kí a sì fi sí sábẹ́ òṣùwọ̀n, bí kò ṣe lórí ọ̀pá fìtílà, a sì fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ lé ọ̀run lógo. Ẹ ṣé púpọ̀. Èròǹgbà ẹ̀kọ́ ẹ̀ ni láti jẹ́ kí àwa Kìrìsìtẹ́nì níbi gbogbo tá a bá wà, tá a bá rí ara wa, ká sì rí ara wa gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run. Àti lẹ́ẹ̀kejì, ká ní ìpòǹgbẹ fún ìpolongo ìrere ti Jésù Kristi níbi gbogbo tí a bá bá ara wa. Ọ̀rọ̀ àkọ́sọ ìta ń pè ní ìfáàrà. Ọjà wa kì í ṣe ibi tí tá a ti ń rajà tàbí tá a ti ń tajà nìkan. Ó jẹ́ ọ̀nà ibi ìpàdé fún àwọn èèyàn mìíràn ní ìbáṣepọ̀. Fún ẹ̀kọ́ yìí, a ó wo ibi ọjà wa gẹ́gẹ́ bí ìpéjọpọ̀ onírúurú fún ètò ohun rírà, títà tàbí ẹnu iṣẹ́ tàbí àwọn ibòmíràn tí káràkátà ti lè máa lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ibi tí a ti lè polongo ìrere Jésù Kristi. Láti ṣe iṣẹ́ ìrere tí ó múnádóko nínú ọjà wa, Kìrìsìtẹ́nì tí ó wà ní agbègbè gbọ́dọ̀ ní ìmọ̀ tí ó yè kooro nínú
Bíbélì nípa ètò okòwò àti ìlànà rẹ̀ pẹ̀lú ohun tí a lè pè ní kòkárí tàbí agbátẹrù ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ̀lé ọjà kìí ṣe agbègbè Kìrìsìtẹ́nì nìkan. Lóòótọ́ ló jẹ́ ibi tí oríṣiríṣi ọjà gbé wà, ṣùgbọ́n gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ mú ìyàtọ̀ wá nítorí a jẹ́ iyọ̀ àti ìmọ́lẹ̀ ayé. A ó máa wo ọ̀rọ̀ Ọlọ́run dáradára fún ìmọ̀ àti òye gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì lábẹ́ ètò ẹ̀kọ́ tòní, pàápàá bí a ti ṣe lè kéde ìrere níbi okòwò, ọjà tàbí ẹnu iṣẹ́ wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti wò ó wípé ibi tí a ń tọ́ka sí gbé ọjà jẹ́ agbègbè onírúurú, ibi tí a ti ń ṣe káràkátà lóríṣiríṣi ọ̀nà tó pọ̀ lóríṣiríṣi, wọ́n máa yànnà náà. Ṣùgbọ́n kókó ibẹ̀ náà ni wípé fífi Jésù hàn níbi tí a bá ti bá ara wa. Fún ìjíròrò wa, wọ́n ní gẹ́gẹ́ bí ìmọ̀ tirẹ̀, wọ́n ní ká ṣe àlàyé lórí ọ̀rọ̀ yìí, ibi ọjà. Bàbá, kí ni a lè túmọ̀ ibi ọjà sí? Ẹ ṣé atọ́kùn. Ibi ọjà jẹ́ ibi tí olùtà àti olùrà tí wọ́n ti ń pàdé. Ó lè jẹ́ èyí tá a fojú rí tàbí èyí tá a kò fojú rí. Bí àpẹẹrẹ, ọjà odò ọgbẹ̀ a lè fojú rí bí àwọn èèyàn ṣe ń rà tí wọ́n ń tà níbẹ̀, àti irú àwọn ọjà bẹ́ẹ̀ láàrin ìlú wa káàkiri. Ilé ìṣòwò ńláńlá tàbí ṣọ́ọ̀bù oríṣiríṣi ó jẹ́ ibi ọjà tí olùtà àti olùrà ti ń pàdé. Ilé ìwé ibi ọjà ni tí olùtà àti olùrà ti ń pàdé. Bẹ́ẹ̀ ni hospital àti bank, àwọn tí a lè fojú rí leléyìí. Àwọn tá a lè fojú rí ó ní àwọn tá à ń ṣe lórí àwọn ẹ̀rọ alágbèéká wa, pè mí ń gbọ́, tàbí àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi ní orí ẹ̀rọ ayélujára tí à ń tà tá a sì ń rà ṣùgbọ́n tá ò fojú ríra wa. Ibi ọjà náà ni ìtọ́kasí ẹ̀ ní pé ibi ọjà yìí gbòòrò. Wọ́n wá ní ká ṣàlàyé àwọn tí ó ṣe atọ́nà fún Kìrìsìtẹ́nì níbi ọjà yẹn, pé àwọn atọ́kùn kan gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé Kìrìsìtẹ́nì ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run tí ó ń tọ́ Kìrìsìtẹ́nì sọ́nà. Nígbà tá a bá sọ̀rọ̀ Kìrìsìtẹ́nì àti ọjà ṣíṣe, báwo gan-an lọ́lọ́run ṣe fẹ́ ká ṣe tó fi lè mú ìtumọ̀ wá lábẹ́ àkòrí tá ń gbé yẹ̀wò lónìí, ìpolongo ìrere nídìí ọjà wa. Ẹ jẹ́ ká wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bíi mélòó kan gẹ́gẹ́ bí àwọn ìtọ́kasí, ìtọ́sọ́nà ọkàn Ọlọ́run. Léfítíkù orí 19 ẹsẹ̀ 11 dé 13, mọ́mì wa ẹ bá wa wò. Ìwé òwe orí 20 ẹsẹ̀ 10 ẹ bá wa tọ́ka sí. A tún wo Tẹsalóníkà kínní orí 4 ẹsẹ̀ 6 ní sísẹ̀ntẹ̀lé. Lẹ́fítíkù orí 19 ẹsẹ̀ 11 dé 13. Ẹ̀yin kò gbọ́dọ̀ jalè, bẹ́ẹ̀ lé ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe aláìṣòótọ́, bẹ́ẹ̀ lé ẹ̀yin kò gbọ́dọ̀ ṣèké fún ara yín, ẹ̀yin kò sì gbọ́dọ̀ fi orúkọ mi búra èké. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ bà orúkọ Ọlọ́run rẹ jẹ́, èmi ni Olúwa. Ìwọ kò gbọ́dọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ jẹ hàrámù. Owó ọ̀yà alágbàṣe kò gbọ́dọ̀ sun ọ̀dọ̀ rẹ títí di òwúrọ̀. Ẹ ṣé bàbá. Ìwé òwe orí 20 ẹsẹ̀ 10 ó kà báyìí: ìwọ̀n mìíràn àti òṣùwọ̀n mìíràn bákan náà ni méjèèjì ṣe ìríra lójú Olúwa.
Tẹ̀sálóníkà kínní orí 4 ẹsẹ̀ 6 ó ní kí ẹnikẹ́ni má ṣe ré kọjá kí ó má sì ṣe ṣẹ̀ arákùnrin rẹ̀ nínú nǹkan náà, torí Olúwa ni olùgbẹ̀san nínú gbogbo nǹkan wọ̀nyí, gẹ́gẹ́ bí àwa ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀ tí ẹ sì jẹ́rìí pẹ̀lú. Wọ́n ní ká mú jáde àwọn tó yóò ṣe ìtọ́sọ́nà fún wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tó sì lè mú kí ìpolongo ìrere kó dáńgájíá, kó dáńtọ́ fún ẹnikẹ́ni, kó sì méso tó yẹ kó so jáde. Màmá wa, ẹ bá gbé yẹ̀wò. Ibi kíkà wa tó sọ fún wa pé ó ní àwa ni ìmọ́lẹ̀ ayé, àwa sì ni iyọ̀ ayé. So ìgbékalẹ̀ Ọlọ́run fún wa ní pé a gbọ́dọ̀ tún rántí pé Bíbélì sọ pé tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Ó fi hàn wá pé àti ọjà o, àti ilé wa o, àti ṣọ́ọ̀ṣì wa, àti Ọlọ́run ló ní gbogbo ẹ̀. So ọjà yẹn gan tá à ń ná yẹn Ọlọ́run ló ní. So a dẹ̀ sọ fún wa pé àwa jẹ́ ìmọ́lẹ̀ ayé ni wá. Ọlọ́run ń retí látọ̀dọ̀ wa, ń gbé kalẹ̀ ní pé ìmọ́lẹ̀ tá a jẹ́ yẹn ká gbé lọ sọ́jà, iyọ̀ tá a jẹ́ yẹn ká gbé lọ sọ́jà. Kì í ṣe pé ká lọ ṣọ́ọ̀ṣì Sunday ká kó yọ̀ wálẹ̀ bẹ́ẹ̀, iyọ̀ tá a jẹ́ ká kó àti ìmọ́lẹ̀ ká wá lọ sí ọjà ká wá lọ darapọ̀ mọ́ òkùnkùn. Ọlọ́run ń retí látọ̀dọ̀ wa pé ká di iyọ̀, kí ibi tí òkùnkùn wà, kí ìmọ́lẹ̀ Kristi tó wà nínú wa ká tàn sí. Ìmọ́lẹ̀ rẹ̀ ni òkùnkùn rẹ̀ ni jẹ́ òkùnkùn ká lu agolo nídìí, òkùnkùn kí èèyàn ṣiṣẹ́ ká má fún lówó, òkùnkùn wípé ká máa dọ́gbọ́n ṣe oríṣiríṣi nǹkan, ká máa dọ́gbọ́n ká máa fowó lé nǹkan lọ́yìn ọ̀nà tó lè kọjá ojú ẹ̀. Gbogbo àwọn òkùnkùn yẹn Ọlọ́run retí pé ká mú ìmọ́lẹ̀ wa ká lọ tàn síbẹ̀. Bíbélì dẹ̀ sọ fún wa pé aṣojú Ọlọ́run làwa ń ṣe níbi gbogbo tí a bá gbé wà, àti pé ọrọ̀ tá a ní yìí ọrọ̀ fúngbà díẹ̀ ni, ipe ká má gbọ́kàn wa lé ọrọ̀ tó yẹ pé bó ṣe ń lọ ọjà yẹn owó ọkàn ìdí owó ni iṣẹ́ tó jẹ́ pé o ti wò pé agbádá aṣojú Kristi o ti sọnù sílé. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín lórúkọ Jésù. Bàbá ó yẹ ní àfikún. Ẹ ṣe àtọ́kùn. Àwọn ibi tá a kà yẹn ó ń pe àkíyèsí wa sí ìwà wa àti ẹ̀sìn wa. Ìwà wa àti ẹ̀sìn wa. Ǹjẹ́ ní n tá a sọ pé à ń sìn àti ọ̀rọ̀ tá a sọ pé ó ń jáde níbẹ̀ ńlá jẹ́. Bí ọ̀rọ̀ ibi tá a kà yẹn ṣe sọ pé àwa ni iyọ̀, àwa ni ìmọ́lẹ̀. Iyọ̀ máa ń mú nǹkan dùn. Iyọ̀ ó máa ń ṣe àtúnṣe àwọn nǹkan tó ń díbàjẹ́. Bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ máa ń lé òkùnkùn lọ ni. Níbi tá a bá wà tó bá jẹ́ pé lóòótọ́ tí Bíbélì la jẹ́, tí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé a jẹ́, ńlá ń fi hàn, òkùnkùn máa jìnnà síbẹ̀. Àwọn èèyàn sì máa gba ìhìn rere láì jẹ́ pé afagbára mú wọn. Torí àpẹẹrẹ tí wọ́n ń rí nínú wa yóò máa fi ohun tí Kristi jẹ́ nínú ayé wa hàn wọ́n. Láì ṣe jàgídíjàgan. Ẹ ṣé púpọ̀. A rí pé ọ̀rọ̀ Ọlọ́run ti lànà àwọn bọ́n ṣe sọ sílẹ̀ pé àwọn ohun tó ṣe kókó tó gbúdọ̀ farahàn ní ìbáṣepọ̀ wa lẹ́nu ọjà tàbí ibi iṣẹ́ tàbí ibi ohun tá a gbúdọ̀ ṣe àtàwọn tó gbúdọ̀ jẹ́ kò ṣeé má ní tó wá lè mú ìpolongo. Wọ́n ti nànàná àwọn nǹkan wọ̀nyí lóríṣiríṣi tá a sì ti sọ tẹ́lẹ̀ rí. Ohun tó kọ̀ ṣe náà ni pé ká wá wò ó, ǹjẹ́ àwọn ohun tí Ọlọ́run ní ká máa ṣe àtàwọn tó ní ká má ṣe ṣáà ń ṣe wọ́n, ṣáà ṣe wọ́n. Ṣé kìí ṣe àwọn yẹn ló ń dín rere lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe yàn tí a fi jẹ́ iyọ̀? Ọlọ́run á ràn wá lọ́wọ́. Wọ́n wá ní ká dárúkọ ká sì ṣàlàyé bí a ṣe lè polongo ìrere ní àwọn ọjà wa. Báwo gangan la wá ṣe lè ṣe iṣẹ́ ìrere yẹn o? Ní ẹnu ọjà wa bá ṣe lè polongo ìhìn rere, èkíní
a gbọ́dọ̀ kíyèsí pé à ń ru ẹ̀mí mímọ́ ẹ̀mí Ọlọ́run à ń rù káàkiri a dẹ̀ ní ìlépa pé a fẹ́ dé ọ̀run rere nígbà tá a bá wo àyíká wa tá a rí àwọn tó ń gbégbé ayé tó lòdì nídìí ọjà tó jẹ́ pé gbogbo àwọn ó yẹ kí ìpòǹgbẹ kí ọkàn wa kó wárìrì pé ẹni yìí irú ìgbésẹ̀ tó ń gbé yìí kò máa lè jẹ́ ó já sí ọ̀run rere so ìpòǹgbẹ ọkàn wa yẹn ló máa sú wa láti máa wàásù láti máa gbégbé ayé tí ìgbé ayé tó ń fi hàn pé kí àánú ẹlẹ́ṣẹ̀ ṣe wá yẹn ni wọ́n ṣe sọ pé ó rí ọ̀pọ̀ ènìyàn àánú ṣe é ó rí wọn bọ́n ṣe ń tiraka nínú èṣù inú ẹ̀ṣẹ̀ àánú ṣe é irú àánú tó ṣe Jésù yẹn ó gbọ́dọ̀ máa ṣe wá tí àánú yẹn bá ṣe wá a rí i pé àyíká wa ògo Ọlọ́run farahàn níbẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe sọ pé ìgbé ayé wa gbọ́dọ̀ jẹ́ ìgbé ayé ìmọ́lẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ìgbé ayé iyọ̀ tó ń buyọ̀ sí gbogbo àyíká tó kún fún ẹ̀ṣẹ̀ yẹn mo rántí ìgbà tá à ń tajà ó mú mi lọ́kàn ẹ̀ pé àyíká yẹn àwọn ẹ̀mí àìmọ́ oríṣiríṣi nǹkan ló wà ní agbègbè yẹn mo wá pe àwọn tàjíjọ ń tajà káàkiri mo ní ẹja máa lo bó tiẹ̀ ṣe ṣẹ́jú 10 ká máa fi gbàdúrà ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ bá a dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí gbàdúrà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ nìyẹn a dẹ̀ ń gbà Ọlọ́run dẹ̀ ń gbọ́ so ohun tí mo sọ ni pé ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run kò ní jẹ́ pé òwò ẹ̀ ló ká lára gbogbo nǹkan yòókù kò sí ìtókan ìgbàlọ́kàn àwọn ènìyàn ìgbàlọ́kàn ènìyàn ó gbọ́dọ̀ ká lára tí gbogbo orí ọ̀fẹ́ tó lọ́ndẹ̀ fi fún wa bó o bá ń lọ sọ́jà ṣáà o gbọ́dọ̀ ya ojú inú ẹ kó o wo ohun tó ń ṣẹlẹ̀ láyìíká má díjú rìn má díjú tajà kó o la ojú nínú ẹ̀mí kó o wo ohun tó ń ṣẹlẹ̀ àkókò kan wà tó jẹ́ pé obìnrin kan ó lóyún ẹ̀mí Ọlọ́run dẹ̀ ń sọ pé obìnrin yìí àfi tá a bá gbàdúrà fún kó bá máa bóyún kú Ọlọ́run dẹ̀ ṣe ó dẹ̀ gbàdúrà yẹn obìnrin yẹn dẹ̀ bí láyọ̀ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n tí èèyàn bá wá díjú tó jẹ́ pé ọjà mi o owó tí máa kó lọ lé o kò tiẹ̀ ní rí nǹkan kan kò tí ẹ̀mí mímọ́ gan kò lè bá sọ̀rọ̀ iṣẹ́ tọ́lọ́run dẹ̀ fẹ́ ṣe gbé a jẹ́ kìrìsìtẹ́nì ká tó jẹ́ ọlọ́jà kìrìsìtẹ́nì ni wá lákọ̀ọ́kọ́ so oòrùn Kristi yẹn oòrùn òdodo yẹn ó gbọ́dọ̀ máa ràn káàkiri láti inú ayé wa. ẹ ṣé púpọ̀ arípẹ́ ti yànnàná oríṣiríṣi ọ̀nà fún wa wọ́n ní a lè fàdúrà ṣe é a lè fọ̀rọ̀ ẹnu ṣe é a lè ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú àwọn ẹlòmíràn pé gbogbo oríṣiríṣi ọ̀nà àti ẹ̀ sọ fún wa wípé bó bá tiẹ̀ jẹ́ àlọ́lé báǹkì ni níbi tá a ti lè gbé microphone ká máa polongo ìwé pélébé a lè fún yàn àwọn ìwé ìléwọ́ tá a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọ̀nà yìí náà ni a fi lè polongo ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bá a ṣe rí ní àwòkọ́ṣe láwùjọ wa lákòókò yìí ìsọ̀rí làwọn ọlọ́jà ń wà ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹgbẹ́ onírú ẹgbẹ́ onítòmátì ẹgbẹ́ oníṣu ẹgbẹ́ oní alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn lọ́fíìsì gan pàápàá ìkórajọ gbogbo àwọn ohun tó wà ńbẹ̀ yẹn ipò wo làwa kìrìsìtẹ́nì ojú wo la fi ń wò ó kí la ń ṣe kákàn jókòó kákàn lọ dáwó ẹgbẹ́ lásán kádẹ́pẹ̀ ìjà kákájọ nígbò bá kàn wá kádẹ́ máa lọ ǹjẹ́ à ń lo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí nítorí pé ó ṣe kókó bọ́ọ̀ la ṣe lè lo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ láti polongo Jésù àti láti fi ìwà ọmọ lẹ́yìn Kristi hàn. ẹ ṣe àtọkùn ìkíní tá a kọ́ ń sọ ń bẹ̀ bí wọ́n ṣe sọ fún wa ìwà wa gbọ́dọ̀ fi wá hàn láàrin ẹgbẹ́ yẹn tíwà wo ò bá fi wá hàn wọn ò lè ní ìgbẹ́kẹ̀lé láti fi wá ṣàkápò. wọn ò ní ìgbẹ́kẹ̀lé. so nínú ọ̀rọ̀ wọn tá a bá sọ̀rọ̀ méjì wọn á lọ máa yẹ̀ wò pé ṣérò ò sí ń bẹ̀. àbọ̀ òótọ́ ti rìn jìnnà. nígbà tí wọ́n bá rí i pé gbogbo ohun tá a bá sọ òótọ́ ni wọ́n bá pàdé ń bẹ̀ wọ́n á fẹ́ súnmọ́ wa àtọ̀gbọ́n Ọlọ́run wọ́n á béèrè lọ́wọ́ wa ìwọ náà fọlọ́run rẹ̀ hàn wá àwa náà fẹ́ sìn n tó ń ṣe tó jẹ́ pé kò jẹ́ ó ṣòro fún wọn gbogbo ọ̀nà táwa rò pé ó ṣòro
tá a fi rin bẹ̀ yẹn ni wọ́n dẹ̀ ń rìn níbi tá a rò pé ṣòro ó dẹ̀ ń là fún ọ báwo làwa náà ṣe lè rìn so ìtọ́sọ́nà á wà fún wọn látọ̀dọ̀ wa. ìyẹn ni pé àyíká ẹgbẹ́ tá a lè wà pàápàá níbi ẹgbẹ́ ọjà là ń sọ o kì í ṣe ẹgbẹ́ kejì ó ti yé yín ká fi ìwà rere ìwà ọmọlúàbí tó tayọ ká fi hàn ìyẹn gan wọn ló tó láti polongo Jésù nínú àwọn ẹgbẹ́ wọ̀nyí. ẹgbẹ́ náà dẹ̀ pọ̀ káàkiri ṣùgbọ́n àwọn náà mọ ohun tá inú ẹgbẹ́ gan gbogbo ohun tá a kà ní abala kejì òṣùwò èké máa ń ṣe kínní gan lọ́pọ̀lọpọ̀ ìrírí inú ẹgbẹ́ ló mọ̀ tí ń jáde wọn alẹ́gbẹ́ ló níye báyìí ni wọn lẹ́ni tó bá ti ṣe yàtọ̀ sórí ẹgbẹ́ báyìí wọn náà ti gbégégùn wọn lórí tíríkì jọ̀gànjọ̀gàn inú ẹgbẹ́ ló mọ̀ tí ń jáde ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀mọ̀dẹ̀ wà ní àwọn ẹgbẹ́ yìí àbẹ́ ń fà sẹ́yìn ìwà kò kàn mí ló bá wa débi tá a dé nínú àwùjọ wa o ṣùgbọ́n Ọlọ́run lo ẹ̀kọ́ yìí láti rán wa létí pé ká dìde gìrì kì í ṣe pé ó ṣèèṣì fún wa láti wà ń bẹ kì í ṣe pé ó ṣèèṣì fún wa láti máa tajà kì í ṣe pé ó ṣèèṣì fún wa ní ọ́fíìsì tá a wà yẹn ó lè lé nítòótọ́ wọ́n lè sọ wá lórúkọ nítòótọ́ ṣùgbọ́n nígbà tó bá yá òdodo á lékè Jésù á lékè wọ́n á sì mọ̀ wípé ọmọ Ọlọ́run tòótọ́ là ń ṣe wọ́n á sì wá láti wá sin Ọlọ́run wa mo gbàládùra bàbá á jẹ́ kó ṣeé ṣe fún wa níṣẹ́jú kan kí lẹ ọ̀rọ̀ ìyànjú tẹ́ fẹ́ fún àwọn èèyàn wa. mo gbà wá níyànjú wípé a ti rí pé ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà la lè fi ṣe pàṣán lé gbogbo iṣẹ́ òkùnkùn tó ń farahàn káàkiri máa fọmọ dájọ́ nítorí pé a fẹ́ tajà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọ̀rọ̀ Ọlọ́run ìgbé ayé mímọ́ tá olúkálùkù gbé ń kọ̀rọ̀ tó tún gbédé gbangba ló máa lé gbogbo àwọn nǹkan burúkú wọ̀nyẹn kúrò láyìíká wa a dẹ̀ máa jọrọ̀ ẹ̀ nígbà tí gbogbo ẹ̀ bá kúrò ire ẹ̀ máa jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. àmín bàbá. ẹ ṣe ìmọ̀ràn mi fún àwọn tó ń gbọ́ wa òun ni pé kí wọn kó jẹ́ ká fi hàn pé lóòótọ́ la ní Kristi lóòótọ́ torí ìwé mímọ́ sọ fún wa ó ní ẹnikẹ́ni tí kò bá ní ẹ̀mí Kristi ó lóun kò sí nínú àwọn tirẹ̀ nítorí náà níbikíbi tá a bá wà tá a sì fẹ́ fi hàn pé ti Kristi ni wá ohun tí ìwé mímọ́ ti sọ fún wa tí a ti gbọ́ ní ìgbà tá à ń ṣerú ẹ̀kọ́ bí eléyìí tàbí tá a ti ṣe sẹ́yìn ẹ jẹ́ ká mú lò nígbà tá a bá mú wọn lò ayé yóò rí i pé nítòótọ́ ọmọ ẹ̀yìn Kristi làwa ṣe. làwa ń ṣe á sì rọrùn láti fi Kristi lọ ẹlòmíràn òun náà láti gbọ́ yìí Olúwa á fún wa lóore ọ̀fẹ́ láti ṣe. àmín. fún ìparí ètò àti ìlànà Ọlọ́run fún Kìrìsìtẹ́nì níbi gbogbo jẹ́ ọ̀kan nínú Léfítíkù orí 19 ẹsẹ̀ 11 àti 12 Ọlọ́run sọ fún Mósè pé sọ àwọn òfin wọ̀nyí fún gbogbo àwọn ọmọ Ísírẹ́lì tá a lè fi wé gbogbo Kìrìsìtẹ́nì lákòókò yìí ìwọ gbọ́dọ̀ jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run bàbá yín ti jẹ́ mímọ́ ìwà mímọ́ ni kò kárí tí ó yẹ kí Kìrìsìtẹ́nì máa fi gbé ìgbé ayé rẹ̀ tí yóò sì jẹ́ kí gbogbo èèyàn rí iṣẹ́ rere kí wọ́n sì máa yin bàbá rẹ̀ tí ń bẹ ní ọ̀run lógo ìyẹn ni pé bá a bá fẹ́ Jésù hàn níbi ọjà ní tòótọ́ ìwà mímọ́ ogun jẹ́ òkúnkúndò bí bẹ́ẹ̀ kọ́ ohun mìíràn ló fẹ́ máa fi hàn tí ó sì ní ṣe ọ́ láǹfààní. a ní láti ní àkíyèsí pàtàkì pé ìgbé ayé rẹ ní ìmọ́lẹ̀ rẹ jẹ́ kí ìmọ́lẹ̀ náà kó ṣe kí ni o kó tàn kó máa tàn mo sì gbàládùra ìmọ́lẹ̀ náà tàn nínú ayé rẹ o. fún ẹsẹ̀ àkọ́sórí Mátíù orí 5 ẹsẹ̀ 16 màmá wa ẹ bá wa kà á kà tẹ̀lé yín.
ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn. ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn. kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín. kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín. kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. Olúwa jẹ́ kí àwọn èèyàn rí ìmọ́lẹ̀ wa o. Àmín. Lẹ́ẹ̀kan sí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá Ọ̀nàrìndé, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ẹ ṣé púpọ̀. Àjíǹde ara máa jẹ́ o. Àmín. A máa rí yín bá o. Àmín. Bákan náà la dúpẹ́ lọ́wọ́ màmá Ọpẹ́ Ọ̀pápéjú, oore ọ̀fẹ́ Kristi a máa bí sínú ayé yín o. Àmín. A sì dúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ wa bákan náà fún oore ọ̀fẹ́ láti gbohùn wa sílẹ̀. Ọgbọ́n Ọlọ́run yóò tún máa kún ayé wọn o. Àmín. Tẹ́ bá fẹ́ kàn sí wa bá a ṣe sọ lórí ẹ̀rọ 081-471-94733, ibi tí ẹ ti lè kàn sí wa náà lélẹ̀. Títí dìgbà míì tẹ́ ẹ máa gbọ́ wa, kí oore ọ̀fẹ́ Kristi kó máa bí sí nínú ayé yín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Màmá, ẹ ṣáájú wa nínú àdúrà. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tá a ní láti tún gbọ́ ohùn yín, láti rí ara wa ní abẹ́ jígí ẹ̀mí mímọ́. Gbogbo ibi tí àbàwọ́n wà nú ayé wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, gbogbo ibi tí ìmọ́lẹ̀ wa tó ti ní ẹrẹ̀ tó ti wọ òkùnkùn lọ, Olúwa bá wú jáde. Àmín. Ibi tí iyọ̀ wa ti ń dàbí òbu tí kò dùn bẹ̀ mọ́, tí ò dùn ayé mọ́, tí ìmọ́lẹ̀ wa kò mọ́lẹ̀ kókùnkùn kúrò ń bẹ̀ mọ́, Olúwa dáríjì wá. Àmín. À ń gbàdúrà lẹ́yìn tá a ti gbọ́ ẹ̀kọ́ yìí, a sọ̀rọ̀ sí gbogbo àwọn ọjà wa, ibi yòówù tí ọjà wà, school ní báǹkì ní ọjà wa ní, Olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó ràn síbẹ̀. Àmín. Kí òkùnkùn kó palẹ̀ mọ́, Àmín. kí pàṣẹ ẹ̀mí mímọ́ kó baṣẹ́ òkùnkùn, kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí í tàn. Àmín. Ayé tiwa náà jẹ́ kó sún síwájú, Àmín. kí ògo yín kó máa farahàn. Àmín. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ tiwa, Àmín, bàbá. lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.